gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Yèyé Mẹ́sọ̀ Lizzy Anjorin ó mà ní òun ò ní gbèjà Mercy Aigbe òṣèré akẹgbẹ́ òun mọ́ bó tilẹ̀ jẹ́ pé ó jẹ́ ọ̀rẹ́ òun ó ní òun ò ní gbèjà ẹ̀ mọ́ tàbí gbè lẹ́yìn ẹ̀ mọ́ ẹ gbọ́ ohun tó ṣẹlẹ̀. èèyàn ta ló dúró fún Mercy ń bí ẹ jọ̀ọ́ ẹ kò bá mi dárúkọ ẹni yẹn ṣẹ gbọ́ ó nígbà tí Gistlover wá fún Mercy Aigbe pé mò ń jó ni ẹ jọ̀ọ́ èèyàn gbogbo ìgbà tí Mercy lòun ṣe wedding ta ló dúró fún Mercy ń bí ẹ jọ̀ọ́ èèyàn ta ló dúró fún Mercy ń bí ta ló dúró fún sórí ìtò sọ yìí níbi báyìí ẹni tí ò bá ti lè fo gọ́tà fún mi ò lè fo fẹ́ǹsì fún Bísí ó dẹ̀ sáré Bísí you have 2 girls social service to you or children away ìyẹn dùn yín ni olórí burúkú bàbá àwọn ọmọ ẹ̀ wà ń bí ìyẹn tí yẹn ṣọ́kú dànù fúnra ẹ̀ ló pa yẹn dànù ẹ̀yin èèyàn ta ló dúró fún Mercy gbogbo ìgbà tó ṣe wedding ta lẹni náà tó brace ẹ̀ up kí Mercy lọ pe àwọn ọ̀rẹ́ ẹ̀ kọ́ wá defend DMB mo ti sọ reason mo ṣe dúró fún bí ọdún mo dẹ̀ ti kò ní ṣe ni mo ṣe sọ mo ti sọ ti pẹ́ pé Gistlover ń bọ̀ wá fún gbogbo yín ó máa wá tàn yín kẹ́ ṣe báyìí èyí tó bá ti ṣe nu yín èmi ò lè gbá kú anybody pẹ́ lọ dákú yín kú mo ti sọ so wá ṣe ń sọ́nsìn pé ńgbà tí Mercy tí Gistlover wá fún Mercy mò ń jó irọ́ ọ̀nba má gbàlú ńgbà tí Gistlover stock Mercy lọ́jọ́ birthday mi Mercy Aigbe náà yọ picture mi ni now kí Mercy náà lọ pe àwọn ọ̀rẹ́ ẹ̀ tọ́jọ́ celebrate ara wọn kán wá jókòó fún lórí online mi ò lè fo fẹ́ǹsì fẹ́ni tí ò lè fo gọ́tà fún mi tit for tat ni mi ò bínú sí ọ̀rẹ́ mi sì ni mo dẹ̀ love ẹ̀ she's a very beautiful girl èmi the same thing ni mo ṣe fún Bíọ́dún yìí mo ṣe fún Mercy láì mọye gbà lọ ní ká fi tẹ kéèsì yín pẹ̀lú kéèsì wa ká wá fi ràn yín lọ ẹ̀wọ̀n iṣẹ́ tí Bísí ń ṣe nìyẹn kí lorúkọ brother wa Agbẹ́dẹ̀gbẹ́yọ̀ TV Dorcas àbí Esabod any one of them any police station tọ́n bá ti mú ẹ jọ pé wá àwọn ò mọ ọlọ́pàá o mi ìdẹ̀ máa dájọ́ mi ìdẹ̀ ní lọ́ọ̀yà ẹni pé gbogbo nǹkan tí Bísí fẹ́ mọ̀ tó wáyé pé mo ní lọ́ọ̀yà ní ìgbà fún Bísí tòótọ́ mi ò ní lọ́ọ̀yà mi ò lọ́lọ́pàá mi ì mú anybody wá gbé òtítọ́ dání Esabod ò lè wà nílùú òyìnbó kó máa bá tèèyàn jẹ kó wá lóun fẹ́ fọlọ́pàá máa lọ léèyàn kì ẹ gbọ́ mi. kí lẹ rí sí ohun tí Yèyé Mẹ́sọ̀ sọ nínú fọ́nrán yìí ẹ jẹ́ ká mọ̀ nínú abala àròwé sí comment section ẹ jọ̀wọ́ ẹ like share fídíò wa ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn adúpẹ́ àmọ́ lóore.